ni pé àwọn onísúfì kan sọ wípé ìgbà tí Abu Sufyan kú ọlọ́nkọ́ wa kẹ́ wípé àwọn sọ pé àwọn onísúfì ń ṣàdúrà fún un àmọ́ ó yẹ káwọn onísúfì náà káwọn sálàfí náà máa ṣàdúrà fún onísúfì táwọn náà bá kú afáyé wá sọ̀rọ̀ kan pé àwọn sálàfí àwọn lẹ́tọ̀ọ́ kó onísúfì ṣàdúrà fáwọn àmọ́ àwọn onísúfì ò lẹ́tọ̀ọ́ káwọn ṣàdúrà fún wọn ọ̀rọ̀ wà nọ̀rọ̀ yìí àwọn kan bẹ̀ ní pé ta ló ní súfì tó sunkún sọ́dọ̀ àfáà yìí wípé níjọ́ táwọn kú àbí tó ní súfì bá kú ó yẹ ká máa ṣàdúrà fún mi ò pẹ́ nìkan sunkún sọ́dọ̀ wọn pé kẹ́ ṣàdúrà fún onísúfì ẹnìkan tó sunkún sọ́dọ̀ yóò sí onísúfì ọlọ́run bá rẹ̀ àtànábì tó dìmú tó tẹ̀lé àdúrà ń bá onísúfì tó kú lórí Islam àdúrà ń bá ṣùgbọ́n ń bọ̀ wá lórí yẹn afáyà ń sìn ọ̀rọ̀ yìí takora yín ẹni pé ó yẹ kó onísúfì lẹ́tọ̀ọ́ àti ṣàdúrà fẹ́yìn ṣé onísúfì tẹ́ pé ń kèfèrí yìí ló lẹ́tọ̀ọ́ àti ṣàdúrà fún yín ẹ̀yin náà ẹ̀rọ wo onísúfì tẹ́yìn sọ pé kèfèrí ni ẹ̀yin ò ní ṣàdúrà fún àmẹ́yìn ń retí àdúrà lọ́dọ̀ tiẹ̀ kó ṣàdúrà fún yín àdúrà wo ló fẹ́ ṣe fún yín so nítorí ẹ̀kẹ́ sọ ni pé kó ní súfì má wùdẹ̀ ṣàdúrà fún yín rárá nítorí ẹ̀kẹ́ sọ ni kó ní súfì o má ṣàdúrà o torí pé kèfèrí ló ní súfì àmọ́ kẹ́mi wá sọ pé ní súfì ní láti ṣàdúrà fún yín torí pé ẹ̀yin dúró tọ́lọ́run bá ọba àlékiọlá àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó takora wọn ni yìí ń jọrọ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé onísúfì tó sin náà ọba rẹ̀ dáadáa kò ní ìdàdúrà yín kò dẹ̀ ń bọ̀ wá lórí ẹ̀ ní tí ò jẹ́ kó ní ìdàdúrà yín máa sọ àmọ́ ṣe rí lára wàhálà tí sàlàfíà dá kalẹ̀ sí ilé Yorùbá wa yìí ságbáyé òun náà ni wípé ìkẹ́dùn òkú wọ́n ti yọ kù ní ọ̀rọ̀ ayé tó já sí pé tó kò bá kú nísìnyí báyìí táwọn yóò kẹ́dùn pé ẹni yìí mọ̀ lọ́wọ́ ikú tán báyìí ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ti ń jáwé ìwé iná fún pé iná ní lọ báyìí ní ti ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí tó ṣẹlẹ̀ láwọn àwùjọ míì náà torí wọn rẹ́lòmíì sí mùsùlùmí àyàfi àwọn sálàfí ẹgbẹ́ wọn inú mi wá dùn pé ọ̀rọ̀ tá a fa Sàrùmí sọ yìí màá fẹ́ kó fèsì lórí ìbéèrè kan tí mo fẹ́ sọ yìí tí mo fẹ́ béèrè yìí náà ni wípé àwọn kan náà wà láwọn jàbàtíyà tí ẹ pé Abu Sufyan kú báyìí àwọn náà jáwé náà fún mi ibi kọ́dà ẹnìkan jáde nínú wọn tó ní pé wọ́n sọ pé Abu Sufyan bá ànábì wọlé ọlá kó bá ànábì wọlé ọlá wípé ọ̀rọ̀ wo ni mo máa yé ẹ̀yin náà ti gbọ́ gbogbo ẹ̀ sálàfí ẹgbẹ́ yín náà ni òun ṣe àwọn àtàwọn míì náà àwọn ṣe sọ wípé Abu Sufyan lọ́nu náà torí wípé manhajù tẹ gbé wá manhajù ṣètánì ni manhajù tí da ẹsẹ̀ rú ni manhajù tí ò lẹ́sẹ̀ lẹ̀ ni ẹ̀yin gan fúnra yín ẹ̀yin takora yín lẹ́yìn sàlàfíà fúnra yín bẹ́ẹ̀ nìkan bá kú láwọn tí ẹ ṣe àwọn ẹgbẹ́ tí ẹ pè wọ́n kèfèrí báwọn tẹ̀wọ́n náà bá kú ẹni náà ni wọ́n ń lọ àárín ara yín náà fúnra yín kò báláǹsì ẹ fi tó ń sún fílẹ̀ ẹ rántá àárín ara yín fúnra yín ó jẹ́ kí n béèrè pé ta ló ń tọ̀hún tó wá béèrè pé àfa Sàrùmí o nígbà tí ó yẹ kẹ́ ẹ máa ṣàdúrà fún onísúfì kankan tó béèrè àdúrà lọ́wọ́ yóò sí sọ yín gan fúnra yín àárín yín bàjẹ́ ara mùsíbà tá a ní lóde òní nù ọmọ ìyẹn wa onísúfì ṣàdúrà fún Abu Sufyan torí pé àwọn ọmọ kékeré ni àwọn òbí rẹ̀ ó sì wà láyé ọmọ kékeré tó nímọ̀ ẹ jẹ́ ṣàdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn Islam sọ fáwọn táwọn ń tẹ̀lé láti ṣubú amúwàtà ẹ má bu àwọn òkú rárá torí kí ni afidọ́ ìlànà kọ̀dámù wọ́n ti lọ lè bá tí wọ́n ṣe anábì ẹ má sọ tí ò dá nípa àwọn òkú òun làwá tẹ̀lé súnà anábì làwá tẹ̀lé láàfin ṣàdúrà fún láàfin ṣe pé ibi tó kù sí ọlọ́nkọ́ wa kẹ́ a ò ṣàdúrà fún torí pé kẹ́yìn náà bá ṣàdúrà fún ní Súfì èyí nǹkan kẹ́lòmíì tún kú nú yín àwọ̀ ò máa ṣàdúrà fún torí wípé ọ̀rọ̀ tá ànábì sọ làwá tẹ̀lé ṣẹ́ẹ̀sì rí ẹgẹ́ ń jó yẹ yín onísúfì ò ní ìdí àdúrà yín máa jẹ́ kó yín ọ̀rọ̀ tá a fà Sàrùmí sọ lẹ́ẹ̀kan yẹn wípé ní ọmọ ayà kan wáyé ànábì ní máa kára lè nàbí kò tọ́ fà ànábì àtàwọn mùmínì ayé stẹ́gì fèrè lè mùṣírikí pé kí wọ́n tọrọ àforíjì fẹ́ni tó jẹ́ mùṣírikí ẹni tí ó jẹ́ ọ̀ṣẹbọ ó dà kó jára alẹ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n ti mọ̀ pé ẹlẹ́bọ ni àwọn ntí sàlàfíà ní lọ́wọ́ òun náà ní pé gbogbo èèyàn kẹ́ gbé wọn sípò kèfèrí tẹkfírì ni so ìyẹn ò jọ wá lójú kẹ́ ẹ sì máa lo àyà mùmínì àyà kèfèrí kẹ́ ẹ máa gbé lórí mùmínì ìyíhùn kì í ṣe tuntun kọ́ àyà yìí sì rèé ìtọ́lù Kùránì sọ àwọn mùṣírikí ló ń bá wí àáfà Sàrùmí wá sọ wípé àwọn Súfì wọ́n máa ń ṣe ìsìgáàfà torí ẹ̀ wọ́n fi jẹ́ mùṣírikí wọ́n yẹ ṣe mùṣírikí ni wọ́n máa ń ṣe ìsìgáàfà fine ṣẹ́rí ọ̀rọ̀ lórí ìsìgáàfà tẹ́ sọ yẹn ibẹ̀ kọ́ ọ̀rọ̀ lónìí àmọ́ ọ̀rọ̀ táwọn yẹn ti ta ọ̀rọ̀ tẹ́ àti yẹjú ni kí ni ẹ rò pé tó ní Súfì bá ń ṣe tó ní Súfì bá ń pe Ọlọ́run ọba ọba àlékè ọlá tó ní Súfì bá ń dárúkọ ṣéèkù rẹ̀ ẹrù pa àsìkí ní wá lọ́wọ́ rẹ̀ ni àbí wá kó mọ́ kábùrú mọ́ kàn lọ́wọ́ rẹ̀ no
ẹ̀gbọ́n tí ṣe Ibrahim sọ wọ́n ní idha kanat al-aqdaru min malikil mulki tó jẹ́ sí pé kádàrá o lọ́dọ̀ Ọlọ́run ọba àlékiọlá ló ti wá kádàrá tí máa ṣẹlẹ̀ síyàn tó jẹ́ sí pé Ọlọ́run ní ti wá o fasiyani indi ma yasurru wa ma yubki lọ́dọ̀ èmi o àti tí ń dùn yẹn nù àti tí ń pààyàn lẹ́kùn bákan náà lórí àpèjúwe yẹn onísúfí ó ti sọ̀míìtì ara ìfọ́nrán ọba àlékiọlá bí nǹkan tó fẹ́ bá kan yóò dúpẹ́ fọ́lọ́run bí nǹkan tí ò fẹ́ bá kan yóò ní sùúrù torí pé tasawufu yẹn kò ṣe tasawufu torí wípé káburú mọ́ kàn tí onísúfí ò máa dákọ̀ àfáà rẹ̀ torí káburú mọ́ kàn kọ́ yín kọ́ o àbí àtòyí azìkí kan àbí àtòyí kìíní kan azìkí náà ó ti jẹ́ onísúfí ti sọ̀míìtì ara ìfọ́lọ́run ó gbà pa azìkí wọn yóò bá wọn so tẹ́ ẹ bá lóní súfí tí ń dárúkọ àfáà rẹ̀ ń fi ìfẹ́ àfáà rẹ̀ hàn ń fi hàn torí pé àfáà rẹ̀ òun lẹni tí Ọlọ́run ọba àlékiọlá ló tọ́ sọ́nà látọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí pé àwọn àfáà ẹ̀sìn Ọlọ́run ọba máa ṣe wọ́n láǹfààní láti tọ́ àwọn èèyàn sọ́nà so èsì gáfà àti sọ pé tawassul yóò wà lábẹ́ gbogbo tí wọ́n ṣe tawassul ló ní súfì ṣe tawassul ni wọ́n ṣe tawassul ni wọ́n ṣe tawassul sì rí ìdájọ́ rẹ̀ clear ẹ wá sọ fún mi pé onísúfì ò nídìí àdúrà sálàfí tó bá kú gáyà onísúfí lẹ́fìdí pé àsàlátù ànábì níṣẹ́ wọ́n gbà wípé ànábì mọ́láṣẹ́ Ibrahim ní bí kẹfẹ́ìkà àtẹ́wọ̀ wà ànábì báyìí ríbù olùkálìkì tó ránwà kúsùrùhù ẹni tí ó ṣoríire nínú gbogbo ẹ̀dá àtẹ́wọ̀ wà ànábì níbẹ̀ bẹ́ẹ̀ sì náà lẹni tí ó ṣorí ibú ìtumọ̀ ẹni pé ẹni tí ó ṣoríire ìwà ànábì ni ó tẹ̀lé ẹni tí ó lè ṣorí ibú ìwà ànábì ni ó kẹ́yìn sí nítorí fún bóyá nù ànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn Islam sì rí lórí sófì wà lórí ẹ̀ jẹ́sì tí ó yẹ nítorí sófì ò ṣe ní kò rí ti ẹrù kò rí ti tí yóò mọ̀lánà ṣe Ibrahim nínú ọ̀rọ̀ kan wọ́n sọ wọ́n ní nígbà tí wọ́n lọ sí Madina tí wọ́n lọ sí hajj wọ́n wá dé kábàrí ànábì torí tẹ́ ẹ bá sọ ní pé onísúfì máa lọ sí kábàrí àwọn wòlíì Ọlọ́run yóò mọ̀ tọrọ kí wọ́n gbà wọn yóò mọ̀ tọrọ kí wọ́n ṣàṣìkí fún onísúfì èyí ṣe yóò rárá tán azìkí onísúfì ti yọ̀ǹda azìkí rẹ̀ fọ́lọ́run ó ti mọ̀ pé tọ́lọ́ máa ṣe fún náà ní ilé onísúfì ò sí lọ́hùn torí azìkí náà ò ti jẹ́ onísúfì ò sí lọ́hùn torí orí ayé ń sí lọ́hùn torí ìmọ̀ kọ́lọ́hun torí márífà kọ́lọ́hun kóhun nífẹ̀ẹ́ Ọlọ́run mahabbatullah ìfẹ́ Ọlọ́run ló wà lọ́lọ́kùn súfì tí ìfẹ́ yẹn bá ti kó sẹ́mi ẹ̀jù kò rí gbogbo ayé rò mọ́ kò rí rò mọ́ jẹ́sì tí ó yẹ ọ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa sọ pé onísúfì wọ́n sọ pé ìwọ Ọlọ́run ọba ìsìn ọ́ torí àlìjánnà ìsìn sìn ọ́ torí iná ìsìn ọ́ torí pé ìwọ Ọlọ́run ọba náà ni mo fẹ́ràn torí pé ọ̀pá mi láṣẹ kí n sìn ọ́ ní fi pé tí ọba pa mi láṣẹ tọ́ ọba fàlìjánnà sí ṣe ní sìn ọ́ ni ṣe pé wọ́n yẹ kílẹ̀ ó ní súfì ó sin náà torí ìfẹ́ Ọlọ́run náà ló ní súfì ní pẹ̀lú àfa rẹ̀ tó àfa òun ní kọ́hún mọ̀ ṣe ní fọ ẹ̀mí òun mọ́ nípa bóun lò wọ́n ti fẹ́ràn nábì tí òun sì nífẹ̀ẹ́ Ọlọ́run ọba àlékiọlá kò ti sí àfa rẹ̀ yóò kílẹ̀ so ṣé Ibrahim wá débi ziyara nígbà tó dé rọ́dọ̀ ànábì wọ́n ní fa barahamu yá ti zá ìrẹ́ mutawassila wọ́n ní barahamu yìí mo wá láti wá ṣe ziyara bẹ́ sàárè wà nábì wò mutawassilan láti wá fi wà nábì ṣàkàsọ̀ wà mustashfi'an àti láti wá wà nábì ní olùṣìpẹ̀ arjuka fil qabri hadira tí n bá dénú sàárè tí n bá kú tán tó bá ń bèèrè lọ́wọ́ pé ìwọ barahama ma kunta taqulu fi hadha rajul kí ni tó mọ̀ nípa arákùnrin yìí nípa nábì yìí mo fẹ́ kí wà nábì arjuka fil qabri hadira mo fẹ́ kí ìwà nábì kọ́ jẹ́ ni tí ẹ sí pé ń rí ọ̀rọ̀ rẹ sọ pé wà nábì ní sìn òun náà ni ṣé onífàkún lè ṣẹ̀fí àn wà nábì wá jẹ́ olùṣìpẹ̀ fún mi yawma zagati wa adhanat ọjọ́ tí ẹ sí pé zagat gbogbo ọkọ̀ dàrú wa azanat gbogbo ojú gbọ̀n pẹ́pẹ́pẹ́ taral kulla ahira gbogbo oníkálukú wà ló dàmú mo fẹ́ kí wà nábì kọ́ ojú olùṣìpẹ̀ fún mi ẹ wò nítorí Sufi mọ̀ nípa nábì ni kó fà nábì ṣe kó fà nábì kó fi ṣe àṣẹfíìn ẹni tí ó bóun ṣìpẹ̀ òun ní ṣé òfin ní arjuka fil qabri hadira mo fẹ́ hùdúrù wà nábì dídé wà nábì mo fẹ́ hùdúrù yẹn òun náà ni pé kí wà nábì ó yọ̀ǹda fún mi àbí kí Ọlọ́run ọba kó yọ̀ǹda fún mi láti sọ pé ìwà nábì ó ìwọ lẹni tí ń tẹ̀lé nígbà tí mo wà láyé ṣe sì mọ̀ pé a máa sọ fún mi nípa Ọlọ́run ọba bá wa fún ní kẹsẹ̀ rẹ̀ orin ilẹ̀ bá wa jẹ́ orí ní tábà bèèrè lọ́wọ́ ẹ̀ bá wa jẹ́ orí dáhùn nítorí Sufi náà ó sì lẹ́fìí ni pé àsàlátù ànábì ó jẹ́ onísúfì lógún ó gbà pé ẹrù tóun ní lẹ́yìn tóun ti sin lọ́wọ́ ọba ẹrù tóun ní ní kíni àsàlátù ànábì torí pé onísúfì gan iṣẹ́ rẹ̀ irun rẹ̀ àwẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ pátápátá ó gbà wípé òun ṣe ni kò tí ì garanti òun ní àlùjánnà àbí kò wọ́n rí kíni ìkẹ́ Ọlọ́run lẹ́bi ṣé o níbi hajj wà sọ́mi lam asik hajj ni àwẹ̀ ní ìgbáralé ìwà nábì ìtẹ̀lé wà nábì ìfẹ́ rẹ̀ ní nǹkan tí mo gbáralé àsàlátù ànábì sallallahu alaihi wasallam sọ ni kò bẹ̀yìn kẹ́ tọrọ àdúrà fún onísúfì ẹ̀dá kan
ẹ má wulẹ̀ tọrọ àdúrà ní tí o máa ṣàdúrà fún oníṣòfin ó ti wà ní tí ìtura fi kún fún yín ni pé àwọn oníṣòfin táyìn rí yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe dóògùn ẹ̀gbáralé o àmọ́ ká ní iṣẹ́ àti tí wọ́n ń sọ lẹ́yìn òkú yóò bá máa wúlò fókù bí Kùránì ti sọ báyìí Islam náà ti wí a rí wípé oníṣòfin ò ní ìdàdúrà sálàfí tó dàdúrà tẹ́ ṣe yẹn tẹ́ bá tẹ́ ṣe gan fi ti dunú tó ń ṣe nífẹ̀ẹ́ àmọ́ oníṣòfin iṣẹ́ dáwà tó ní ṣòfin ṣe kó tó kù láyé yóò tún máa bá àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n sì tọrọ àdúrà fún wọ́n pọ̀ jù èyí gan lọ wọ́n pọ̀ jù lọ tí wọ́n sì yóò sì máa bá torí pé nínú tó ní ṣòfin máa bùkátà láyé yìí òun náà ni kó rí pé òun ní ààyè tí wọ́n ti kẹ́kọ̀ọ́ Al-Qur'ani tó ti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kéwú tó bá kú tán gbogbo àwọn kíní yóò sì máa bá ládàá máa bá oníṣòfin ó bùkátà kóun ṣe dáwà kóun kọ́ àwọn àlùmọ̀ ní ìmọ̀ lẹ́sìn ládàá yẹn yóò máa bá oníṣòfin ó bùkátà kóun fọ́ ìsìlámù káàkiri káwọn èèyàn tó ń gba ìsìlámù tó pé ládàá yẹn yóò máa bá oníṣòfin wárí ìwà Sufi tọ́jú orí ìwà orí tọ́jú lára oníṣòfin yóò oníṣòfin yẹn ó ti gbàgbé ara rẹ̀ ìran ayé ẹlòmíì lọ nìyẹn dáadáa tó ṣe fáwọn ẹ̀dá yẹn ó pọ̀ torí pé gbà pé Sufi tóun jẹ́ yẹn òun náà ní pé kóun ìtharul gayr kóun gbé ọláfẹ́ lòmíì lórí òun yóò mọ̀ wá ṣiṣẹ́ fáwọn ẹlòmíì bí ẹni kí bóyá kò rántí ayé rẹ̀ rárá tán àwọn kí ni yẹn kọ́ kí ni wọ́n ṣe dáadáa tí wọ́n bá nìyẹn so oníṣòfin kankan ò nídìí ẹmẹ́wòlẹ̀ jáde kẹsàn pé oníṣòfin sọ pé ṣàdúrà fóun oníṣòfin kankan ò nídìí àdúrà yìí so oníṣòfin bá ti ń ṣàdúrà fún sálàfí à ń ṣàdúrà torí wípé Islam ní ká kẹ́dùn òkú tó bá kú Abu Sufyan a mọ̀ wípé kì í ṣe pé bóyá nínú Sufi kọ́ ló wà àmọ́ àwọn Sufi tí wọ́n ṣàdúrà fún wọ́n ṣe torí pé wá èèyàn ló kú yìí èèyàn gbọ́dọ̀ kú káwa máa wá jáwé náà lé lọ́wọ́ á ti mọ̀ pé Ọlọ́run bá foríjì náà mọ̀ wí súnà tá Nábì sọ làwọn tẹ̀lé Ọlọ́run dákun bá wa kẹ́ Ọlọ́run bá wa foríjì ẹ bá ń sọ fún àfàṣàrò ní pé a ò ní ìdí àdúrà yín o gbogbo ń tẹ́ ẹ bá ṣe kọ́dà kẹ́ ẹ jáwé náà léèyàn lọ́wọ́ ẹ̀yin kọ́lẹ̀ níná kẹ́ ẹ jáwé náà lé lọ́wọ́ ẹ̀yin kọ́lẹ̀ níná Ọlọ́run bá ọba àlekèlá tó dáná rẹ̀ yóò la àwọn ẹ̀dá rẹ̀ ń bẹ̀ ó sì mọ̀ pé àwọn ẹ̀dá àwọn tọ́jú Sufi orí manhajul nabawi ni wọ́n wà lọ́jọ́ kìíní manhajul nabawi òun ni wọ́n wà so eléyìí jẹ́ ọ̀rọ̀ ṣókí tèmi fẹ́ sọ lórí ẹ̀ ó ní Sufi onídìí àdúrà yín rárá tọ́ àmọ́ yín fún yín lásàmẹ́ntì kan àti pé wọ́n tó ń wò mí kó ní kálukú náà lọ lè ronú pa ẹ̀ ayé kìíní kálọ̀ lè ronú pa ẹ̀ ni pé àwọn àfáà oní Sufi wọ̀nyí ẹ wo adúrú ó dáa ṣe Sheikh Uthman Fodio Sheikh Abdullahi ibn Fodio àtàwọn iṣẹ́ tí wọ́n ṣe yẹn tó ṣẹ́kù lórí Islam dòní nílẹ̀ wa yìí ẹ dákun ṣẹ́nu ẹnìkan gbà ipá wọn yẹn ọmọ náà ni wọ́n ṣẹ́nu ẹnìkan gbà apá wọn ó ní Sufi ní Sheikh Uthman Fodio Kadiri ìtọ́rí kàní ṣẹ́nu rẹ̀ gbà wípé àwọn ẹni yìí ń lọ náà àwọn àfáà tí wọ́n tẹ̀ lọ́rin dó tí àyàfi ò sí ń bẹ̀ oní Sufi ni wọ́n táyàfi ò sí ń bẹ̀ láwọn àfáà tí wọ́n gbé lọ́rin dúró ṣẹ́nu rẹ̀ gbà pé wọ́n lọ náà ẹnu rẹ̀ tó bá gbà jáde sọ gbogbo wọn iná ni wọ́n lọ àwọn bàbá wa tí wọ́n wà lẹ̀ Yorùbá yìí tán gbẹ́sìn ìdó lẹ̀ Yorùbá yìí pátápátá níjọ́ tí Islam bẹ̀rẹ̀ oní Sufi ni wọ́n ṣẹ́nu rẹ̀ gbà wípé iná ni wọ́n lọ ṣẹ́nu rẹ̀ gbà pé iná ni wọ́n lọ àmọ́ wọ Sálàfí ó kú bọ́ ti bọ́rí níwájú Ọlọ́run bọ́ bá àlékelá ní alkiyama níjọ́ tọ́lọ́run bá ní káwọn ẹrú rẹ̀ yìí tọ́jú Sufi yìí kán máa lo àlìjẹ́nà báwo ló ti fẹ́ bọ́rí bẹ́ẹ̀ torí pé Ànábì sọ wípé ẹni bá sọ pé wọ́n mọ̀ ìyá mi ya káfíìr ìwọ kèfèrí yìí ẹni bá náwó kèfèrí sọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí Ànábì ní kèfèrí yẹn tí ò bá jẹ́ tó ń tọ̀ yóò jẹ tiẹ̀ níjọ́ tó ní Sufi bá ń lọ àlìjẹ́nà tí ń rí ìṣìpẹ̀ Ànábì ọmọ ìpè wọ Sálàfí ọní pọ́blẹ́mù torí ọtí kàfàrà rẹ̀ Ọlọ́run bá ó bí ó léèrè ọ̀rọ̀ yóò bí ó ní kíni léèrè ọ̀rọ̀ àfi tó ní Sufi ò bá ní wọ àlìjẹ́nà ló yàgò tí ó sì dábẹ́ tó ní Sufi tó ṣe déédéé pẹ̀lú Ọlọ́run ọba àlékiọlá yóò wọ àlìjẹ́nà tá ń bẹ Ọlọ́run pípé tó Ọlọ́run ọba àlékiọlá pẹ̀lú yọ̀ǹda Ànábì yóò oní Sufi wọ àlìjẹ́nà ṣé wàá rí tí wọ́n sọ yẹn yàmà wọ̀ Ọlọ́run pẹ̀lú wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.